a tún dé bí a ṣe ń dé lórí ètò wa ètò yín bọ́jọ́ ti ń dalẹ̀. Olúwa ò ní jẹ́ ká wá ẹnìkan kan nínú wa tì o. Èmi akọ́ṣẹ́mọṣẹ́ àpò ògùn yín GB Gbọ́láhàn Fábíyì náà ni. láti àjọ mopke fún àwọn àgbà wa. Ẹ káàbọ̀ sórí ètò yìí. àgbà ń bọ̀ wá kan ẹ̀ ò kó o láyé mi. àgbà ń bọ̀ wá kan ẹ̀ ò lé. Àwọn àkíyèsí wa kan lọ́nà kan fi hàn wípé bọ́jọ́ àwọn àgbà wa ti ń dalẹ̀, àbàtà wọn á máa ta kété bí ẹni òbódò tán. Ìyẹn lọ́nà kan ni o. Kí ni ìtumọ̀ èyí? Ẹ ṣe wọ́n á ní àwọn ò kì í ṣe àgbàyà, àwọn ò sì kì í ṣe mápèmí ń dá sí i. Ìyẹn lọ́dọ̀ àwọn ọmọ àti àwọn ọmọ wọn àtàrà ilé wọn nílé yìí o. Àwọn àgbà wa yìí á máa dá sí ọ̀rọ̀ àwọn ọmọ wọn, ojúlùmọ̀ wọn àti ọmọ ọmọ wọn lọ́nà tí ò kúnná tó, tí ò múnádóko tó. A gbà wípé àgbà kò gbọ́dọ̀ sọ ara rẹ̀ lẹ́nu o. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí a ní àgbà lọ́jà, ǹjẹ́ ó tọ́ kí orí ọmọ tuntun kí ó sì wọ̀ṣá? Eléyìí wà fún ìrònú. Ọ̀rọ̀ wípé àgbà kò rí nǹkan ṣe tàbí àgbà kan ń dá wà kò yẹ kó ṣẹlẹ̀ tí àwọn àgbà wa bá bọ́ sí ipò àgbà tí Ọlọ́run ti fún wọn. Kò ń ṣe gbogbo èèyàn ló bá wí o, ṣùgbọ́n ó bá ọ̀pọ̀ nínú àwọn àgbà wa wí. Àtàrí àjànàkú kì í ṣe ẹrù ọmọdé o, ẹrù àgbà ni. Ẹni a bá bá lọ́nà síwájú ẹni jí ni. Ipò àgbà jẹ́ ipò iyì, ipò ọlọ́lá. Ọlá àti iyì tí à ń sọ yìí kì í ṣe pẹ̀lú owó níní pàtó tàbí owó téèyàn ò ní, kì í ṣe pẹ̀lú dúkìá níní tàbí àìní. Ipò àgbà kún fún ìṣúra àṣà, ìṣe, ọgbọ́n, ìmọ̀ tí ó jẹ́ ìpilẹ̀ṣẹ̀ oríire fún àwọn ọmọ tí ó ń bọ̀ lẹ́yìn wọn. Oríṣiríṣi àṣemáṣe ìwà tó kù díẹ̀ káàtó ló ń bẹ lórí èèpẹ̀ lóde òní tó jẹyọ látàrí wípé àwọn àgbà wa ò ṣe ojúṣe wọn lọ́nà tí ó tọ́ àti tí ó yẹ. Wọn ò di ipò yìí mú gírí tó bí ó ṣe yẹ. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú ilé àti ẹbí wa. Òde òní ni a rí pé àwọn ọmọ wa ò mọ oúnjẹ gidi jẹ bí àtẹ̀yìnwá. Awúrú jẹ ni wọ́n ń jẹ láàárọ̀, dàásómi gbóná, wàá sábọ́ lóúnjẹ lọ́sàn-án àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Jẹkújẹ wá gbòde kan, àwọn ọmọ wọ̀nyí náà á máa sanra sódì. Ló wá bá ò ní jẹ́ ká rí ìyà jẹkújẹ o. Àwọn àìsàn tí ó ń jẹ látàrí èròjà tó kù díẹ̀ káàtó nínú àwọn oúnjẹ wa ó wá fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ sí i lásìkò yìí. Àwọn ọmọ wa ò mọ oúnjẹ ilẹ̀ wa jẹ dáradára mọ́. Wọ́n dẹ̀ ní ìyá àgbà, wọ́n ní bàbá àgbà. Ẹ jẹ́ ká gbé ìyẹ̀wò kí a ṣe àtúnṣe. Òde òní náà náà ti rí wípé ọmọ ọdún 2-3 á lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, á sì máa kàwé ní àkàfẹ́ pajúdé láti aago 7 àárọ̀ ni a ti jáde di aago 4-5 ìrọ̀lẹ́. Ǹjẹ́ iṣẹ́ rò wípé eléyìí kì í kó bá ìdàgbàsókè àwọn ọmọ yìí ṣá? Wá nítorí pé àwọn òbí wọn kò rí àyè ni. Ẹ̀yin grandpa àti grandma ẹ dẹ̀ lajúlẹ̀, ẹ ń wò, ẹ ò rí nǹkan ṣe sí. Ẹ ò wá sọ́ di àdúrà tọ́mọ bá ń ṣìwàwò, tọ́mọ bá ń gbégbèsẹ̀ tí ò tọ́ látàrí àìrí àyè tọ́jú ẹ̀ bí ó ṣe yẹ. Ẹ̀rọ amóhùnmáwòrán ó wá di olórí tíṣà àwọn ọmọ wa yìí. Àrí bí àwọn ìgbà ṣe ń sọ, ẹ ti gbàgbé wípé agbọ́mọjú lọmọ mojú ẹ̀ ṣe rí. Àwọn nǹkan kéékèèké báyìí yóò mú ìyàtọ̀ wà láwùjọ wa. Bí tí a ti mọ̀ wípé àwọn àgbà wa ń ṣe ẹ̀tọ́ wọn rèé o. Ó wá dípò àwọn ọmọ yín gan ògbédè mọ́. Ó ti di grandpa good morning lórí ìdúró, grandma hi lórí ìdúró, àìfinipéni, àìfèèyànpéyàn náà ló mú ará oko sọ́bà tẹ́wọ̀ lu o. Ẹ má ṣì mí gbọ́ o, àǹfààní ayé ọ̀làjú ó pọ̀ o. Ṣùgbọ́n àìbọ̀sípò àwọn àgbà wa ó ń kó bá àwọn àgbà wa fúnra wọn. Ojú wọn kì í gbà, kàkà kí wọ́n sọ̀rọ̀, wọ́n á sọ di ìrònú ni. Á dẹ̀ máa kó bá ìlera wọn. Àwọn àgbà ọkùnrin kan á ní pẹ́pẹ́ sí o. Mi kò lè lọ kí àwọn ọmọ mi o ní ìlú wọn. Bí ẹ̀yin ṣe tọ́ àwọn ọmọ yín, ǹjẹ́ irú ẹ̀kọ́ iyebíye báyìí ni àwọn ọmọ yín fi ń tọ́ àwọn wọn? Ǹjẹ́ ìbáwí tí ó tọ́ lásìkò tí ẹ fi kọ́ àwọn ọmọ yín, ǹjẹ́ òun ni wọ́n fi ń tọ́ àwọn wọn? Kí a tó sọ pín, kí a tó sọ pà, ẹ máa ronú. Bí ẹ bá jókòó sílé láì yọjú, yóò tilẹ̀ jẹ́ wípé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́yìn tí kòrò bá káàdì ńlẹ̀ ni o, láàrin oṣù 3 sí 4 kẹ́ yọjú lẹ́ẹ̀kan, kí ẹ lọ́jọ́ mélòó kan, ọjọ́ 2-3 pẹ̀lú àwọn ọmọ yín. Tẹ́ ò bá yọjú báyìí, báwo lẹ ṣe máa mọ ibi tí nǹkan ti wọ́ sí? Báwo ni ẹ ṣe máa mọ àtúnṣe tí ó yẹ kí ẹ ṣe? Báwo ni ẹ ṣe máa mọ ibi tí ó yẹ kí ẹ dojú àdúrà yín kọ? Ọ̀rọ̀ bá tiẹ̀ ní jẹyọ látàrí àwọn ìrírí tí a ti rí tí a bá ń bá àwọn àgbàlagbà wa sọ̀rọ̀. Àwọn tó ti ní ìlera tó mẹ́hẹ tó kù díẹ̀ káàtó, tá a bá tọ́nà wá títí àwọn nǹkan kéékèèké báyìí kò kéré náà ló ń ṣokùnfà ìlera tó kù díẹ̀ káàtó ní àgọ́ ara wọn. Ẹ̀yin àgbà wa, ẹ gbọ́ ná.
ṣẹ́yìn mọ̀ wípé ojúṣe yín ni kí àwọn ọmọ yín kí ó gbẹ̀kọ́ kí wọ́n lè máa ṣe àmúlò àwọn ìṣúra ìwà àti ìṣe tí ẹ ti fi lélẹ̀ látẹ̀yìnwá fún àwọn òbí wọn ní àwọn òbí tó jọmọ yín o. làwa rí àwọn ọmọ yín ọkùnrin tí wọ́n wọ ṣòkòtò tó ń jábọ́ nídìí wọn wọ́n á gbé síbẹ̀ rẹ́ẹ̀dì wọ́n láwọn àwọn ṣoge ìgbàlódé. àwọn ọmọ obìnrin yín wọ́n á wọ aṣọ tí ó ń ṣí ìhòòhò wọn sílẹ̀ kódà àwọn òbí wọn gan-an náà ń bá wọn wọrú ẹ̀ yẹn láwùjọ wa yìí o. eléyìí sì ń ṣẹlẹ̀ lójú ẹ̀mí yín ẹ sì rẹ́rìn ẹ dákẹ́. tí ẹ bá papòdà ńkọ́ kí ni wọ́n á máa ṣe? kí ni ìdí tí a ṣe ń sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí? nítorí afọ́jú lòjò ṣe ń kán o, àti nítorí adití lòjò ṣe ń ṣú. àgbà tí kò bá ka àwọn ọ̀rọ̀ yìí sí kí ó ṣọ́ra, àfàìmọ̀ kí ẹ̀dùn ọkàn kí ó má kó bá ilé ara rẹ̀ o. eléyìí gbà ronú gan-an, ẹ jẹ́ ká ṣe àṣàrò lé lórí. ó ń kó bá ìlera àwọn àgbà wa. ẹ jẹ́ á dátọ́mì díẹ̀. gbogbo àwọn ìyá ọlọ́wọ́ ìtọ́jú, gbogbo àgbà ọlọ́gbọ́n àtọ́nisọ́nà, gbogbo àwọn tí ò fẹ́ kíre kò sọnù, gbogbo àwọn ọ̀dọ́ akíkanjú ẹni ire. bẹ́ẹ̀ rí wọn lọ́nà ọjà ẹ̀ má bá ń ké sí wọn yé, bẹ́ẹ̀ rí wọn lókè odò ẹ̀ bá ń bá wọn sọ̀rọ̀. pèsè ti yá o, àsìkò ti tó, ọjọ́ ta wíyẹ o, ó ti súnmọ́ ẹ̀jẹ̀ agbára dé. gbèsè ti yá o, àsìkò ti tó, ọjọ́ ta wíyẹ o, ó ti dé tán ẹgbẹ́ àtúntò. gbèsè ti yá o, àsìkò ti tó, ọjọ́ ta wíyẹ o, ó ti súnmọ́ ẹ̀jẹ̀ agbára dé. gbèsè ti yá o. lórí ètò yín, ètò Abọ́jọ́ tí ń Dayé náà ni a ṣì wà. láti àjọ mopke fún àwọn àgbà wa. ẹnìkan béèrè wípé ǹjẹ́ báwo ni eléyìí ṣe tọmọ́ ìlera àwọn àgbà wa? ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ o. ǹjẹ́ bí igi bá wó, báwo láti sùn ẹyẹ á ṣe rí? àfi kó wá gi mìíràn. ọ̀pọ̀ nínú àwọn ọgbẹ́ ọkàn àwọn àgbà wa ní í ṣe pẹ̀lú ìṣesí àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn. ẹ̀yin àgbà ẹ gbọ́dọ̀ máa ṣe ìrántí wípé iṣẹ́ ìpele mìíràn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. bí ẹ bá ti fọmọ fọ́kọ tàbí ẹ faya fọ́mọ, bí ẹ bá wá ta kété tí a jókòó sọ́ọ̀dẹ̀ wa nìkan ní gbogbo ìgbà tí a kàn ń gbóhùn wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìkan, báwo la ṣe fẹ́ ràn àwọn ọmọ yìí lọ́wọ́ àti àwọn ọmọ ọmọ wa lọ́wọ́? báwo la ṣe fẹ́ ràn àgbègbè yín lọ́wọ́? báwo la ṣe fẹ́ ràn lù yìí lọ́wọ́? ọ̀rọ̀ yìí bàrò ní díẹ̀. kí báwa náà mọ̀ wípé àwọn ọmọ ọmọ wa yìí wọ́n fẹ́ràn kí wọ́n bá àwọn ìyá àgbà àti bàbá àgbà sọ̀rọ̀. kì í ṣe gbogbo àwọn òbí wọn ní ráyè léyìí. ẹ̀tọ́ ẹ̀yin àgbà wa òun ni kí ẹ ráyè láti máa yọjú sí àwọn ọmọ yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. bí àwọn ọmọ wa bá ti mọ̀ wípé ìyá àgbà tàbí bàbá àgbà ń bọ̀ tàbí ó máa yọjú, wọ́n á ti máa dunnú lẹ̀, wọ́n á ti máa wípé olùbásọ̀rọ̀ wọn ó ń bọ̀. léyìí á jẹ́ kí ẹ lè tọ́ wọn sọ́nà rere, á jẹ́ kí ẹ lè tọ́ wọn sọ́nà kúrò lọ́wọ́ ẹ̀rù. bẹ́ẹ̀ ni oríṣiríṣi nǹkan tí àwọn ẹgbẹ́ wọn fi ń dẹ́rù bà wọ́n kí wọ́n lè ṣì wọ́n lọ́nà. ẹ̀tọ́ ipò àgbà wa ni láti jẹ́ òpómúléró àwọn ọmọ ọmọ wa. lára àwọn tí a fi ń ṣe àgbà nínú ẹbí rèé o. ó ju owó níní lọ, ó ju dúkìá níní lọ. kódà àgbà tí kò bá di ẹbí rẹ̀ mú báyìí, àwọn ọmọ àti àwọn ọmọ á ṣe dúkìá rẹ̀ báṣubàṣu ni. wọ́n á sọ ara wọn di ọ̀tá ara wọn ni lórí dúkìá ọ̀hún, nítorí pé wọn kò mójútó ìpìlẹ̀ ẹ̀kọ́, ìṣe àti ìwà àwọn ògùnwẹrẹ wọn lọ́nà tí ó múnádóko. tó kí ni ọ̀nà àbáyọ? ọ̀rọ̀ yóò fàjà o. ẹ máa fi ìfẹ́ hàn sí àwọn ọmọ yín àti àwọn ọmọ ọmọ yín ni. ẹ má ṣe jìnnà sí wọn. ìfẹ́ dára nínú ọkàn, ṣùgbọ́n ṣá kò wúlò bí a kò bá sọ ọ́ fún àwọn ọmọ ọmọ wa, tí a kò bá fi hùwà sí wọn tí wọn ò bá mọ̀, tó jẹ́ ta nìkan ló ti ń gbọ́ wípé ẹnìkan fẹ́ràn wọn. ẹ máa yọjú sí wọn, ẹ má ṣe jìnnà sí wọn. bí ẹ kò bá lè lọ, ẹ ràn wọn kí wọ́n wá. ìyẹn lẹ́yìn kòró yìí ni o. àwọn tí wà lókè òkun tíwẹ̀ wọ́n ti yanjú kí wọ́n tiraka láti máa wálé, bó jẹ́ lẹ́ẹ̀kan lọ́dún tàbí lẹ́ẹ̀kan lọ́dún méjì. ẹ̀yin àgbà, ẹ̀yin náà ẹ ran àwọn ọmọ yín lọ́wọ́ kí ẹ panu mọ́. ọ̀pọ̀ nínú àwọn ọmọ wa ni kò kí ń fẹ́ wá sílé àwọn tí wà lókè òkun, nítorí wípé àwọn àgbà wa máa dágbèsè sí wọn lọ́rùn ni. kí wọ́n tó dé, ẹ ti máa polongo fún gbogbo ará àdúgbò pé àwọn ọmọ yín ń bọ̀ nílé o.
nítorí ẹ fẹ́ fi wọ́n yangàn bí iṣu ọmọ bá ta èyí náà lẹ sọ wípé ṣe là ń fọwọ́ bò jẹ. ẹ pèsè àyè sílẹ̀ fún wọn láti ṣe kí n láti yọ wálé kí wọ́n lè yọ padà kí ẹ sì jẹ́ kí wọ́n mọ̀ wípé bòńkẹ́lẹ́ lẹ fi ṣe ẹ bò wọ́n láṣìírí ẹ jẹ́ kí wọ́n forí pamọ́ kí wọ́n má bàa parí gbogbo àjọ ọdún kan wọn iṣẹ́ tó ti ṣe kí wọ́n parí ẹ̀ lórí pọ́n wá wò yín lé ẹ ló gba àǹfààní tí ẹ lè rí láti sọ àwọn ìrírí tiyín tàtẹ̀yìnwá àwọn àṣìṣe tàtẹ̀yìnwá ìtàn lóríṣiríṣi àti àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ láti ìgbà èwe yín eléyìí wúlò fún àwọn ọmọ wa o ó wúlò fún àwọn ọmọ wa ṣé àmọ́ bí àwọn àgbà wa kan ṣe máa ń ṣe ni wípé wọ́n ṣe bẹ́ẹ̀ nípa àwọn òṣàṣìṣe rí gbogbo nǹkan táwọn ṣe nígbà ìwé tiwọn ló dáa ìyẹn ò dára tó ìgbà táwa ń dàgbà àwọn àgbà ọkùnrin wa nílẹ̀ adúláwọ̀ wọn ò ṣẹ̀rí o gbogbo nǹkan tó ń ṣe ló máa ń dáa wọ́n máa lọ sílé ìwé àwọn nìkan ni wọ́n máa ń ṣe kí ni àwọn ló máa ń gba gbogbo ẹ̀bùn ilé ìwé tán kò dẹ̀ rí bẹ́ẹ̀ ìgbà tá a dàgbà la mọ̀ pé gbogbo òótọ́ kọ́ ló sọ fún wa àfi sùúrù o tó ẹ fẹ́ ní sọ fún àwọn ọmọ yín àtàwọn ọmọ yín kí wọ́n lè ṣe kí ni kí wọ́n lè kọ́ àríkọ́gbọ́n látàrí àwọn ìṣiṣẹ́ yín àti ìtẹ̀ṣe dáadáa nígbà àtàtẹ̀yìnwá lè yà jẹ́ kí wọ́n bu ìkún yín sí i wọ́n á rí yín bí olóòótọ́ wọ́n á sì gbọ́ràn sí lẹ́nu wọ́n á létí ìgbọ́ wọ́n ní àyà àgbàṣe gẹ́gẹ́ bí a ti mọ̀ wọ́n ní arúgbó ṣogerí o àkísà sì ló gbà rí èlùbọ́ ṣe ègbodò rí ọ̀gọ́mọ̀ tó ń fi ìgbágbó ṣe ẹ̀yẹ òun náà sì bá wa di ohun àgbélẹ̀he ìtumọ̀ ẹ̀ ní pé kò sí ohun tuntun lábẹ́ ọ̀run kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ rí lẹ́yìn náà kí ẹ wá lo àwọn ìrírí àṣìṣe yín láti fi tọ́ wọn sọ́nà pàápàá pẹ̀lú àwọn kùdìẹ̀kudiẹ tí ẹ ti rí ìyẹn lọ́nà ìfẹ́ o léyìí ò gbariwo kò dẹ̀ fàjà ẹ máa fi rọ̀ wọ́n ní pẹ̀lú àdúrà àwọn ọmọ yín gbọ́dọ̀ mọ̀ wípé ènìyàn àdúrà ni wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé ẹni àdúrà ni màmá àgbà wọn àti bàbá àgbà wọn mo gbàdúrà wípé ìṣe àti iṣẹ́ wa lórí àwọn ọmọ wa àti àwọn ọmọ wa á máa gbòòrò sí ni o kò sì ní bàjẹ́ lójú ẹ̀mí wa kò ní jù báyìí lọ lónìí lórí ètò yín ètò wa bọ́jọ́ ti ń dalẹ̀ ire o. fún ìbéèrè àfikún tàbí àlàyé ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media bí ẹ bá ti tẹ orúkọ Mopecare sí yóò gbé wa jáde àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopecare ó tún wà lórí YouTube náà àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè ẹ kàn tẹ Mopecare sí orí YouTube yín ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan ìyẹn àwọn Mopecare educational series wa ni o. àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan a gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́ ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni Mopecare for the seniors àwa ni ohùn fún àwọn àgbà wa. mo bẹ̀rù rẹ̀ bá. mo bẹ̀rù àgbà mo bẹ̀rù àgbà. àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún ẹlẹ́gbẹ́ mo ní